ọ̀pọ̀ ìgbà tí bá kọjá lára mosque àti church tí bá rà àwọn èèyàn tó lọ sálálú máa sọ pé Ọlọ́run ló ní kọ́ bá máa fi ẹ̀fà yà máa dẹ́rù bá àwọn ilé ìkẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni atrocity táwọn ilé máa commit láì máa sí Bible àti Quran yẹn ó máa lọ fà o ó máa lọ fà o torí ìwé yẹn gangan ló tukọ̀ life wọn apart from that ìwé wọn ò lè ronú Elédùmarè ó ṣe o mi ò nídìí manual láti mọ nǹkan tó da àti nǹkan tó da Elédùmarè tó títóbi rẹ o ṣùgbọ́n Allah àti Jehovah ń fẹ́ pè é sí àkíyèsí o ṣe rí gbogbo àwọn tó ń lọ sí mosque àti church ń sìn ṣe rí láì tá bá yọ Bible àti Quran yẹn kúrò ní ìgbésí ayé wọn atrocity tó máa wà ní life wọn máa lọ fà o tó bá dé ọ̀run tí àwọn people bá dé ọ̀run ẹjọ́ ẹ bá lọ ṣe copy Bible àti Quran sílẹ̀ fún wọn o torí ó gbọ́dọ̀ máa kàlẹ́ every Sunday èmi ò mọ ọjọ́ tó lè jẹ́ lọ́run Allah Jehovah nítorí láìsí ìwé yẹn ó máa dà òun náà rú o ó máa dà òun rú o ó máa dà òun rú o ó máa dà rú o mo mọ̀ nǹkan tí mò ń sọ o ìwé ló tukọ̀ fáwọn eléyìí ọ̀hún láti ló dá o Elédùmarè owó kú mọ̀ wá pé bóyá dá wa àwa mọ̀ nǹkan tó tọ́ tàbá tiẹ̀ ṣoore fẹ́yàn ààrẹ tí ẹ̀ sọ́nà àwa ṣe gẹ́gẹ́ bóyá dá wa ni àwa ṣe láti inú ìfẹ́ tiwa àwa ò ṣe torí pé ká má bàa lọ sínú iná àbí ká lè bá lọ sẹ́fùn àwa ò fẹ́ return àwa ṣe kọ́ láti inú wa ni. ìgbà míì tá a bá wò pé Bible tún dá o torí àti Quran náà tún dá o tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn kan bó ìwà ilé ayé ò tẹ̀ ní ṣe gbé torí àwọn kan ò láti inú dá láti ṣe kọ́ gidi torí náà lọ ṣe rọ Bible àti Quran ó sọ kalẹ̀ fún wọn torí ó lọ fà.